ìkànnì tó ń ṣàmúlò ọgbọ́n ìmọ̀ àti òye Ifá Episteme. mojúbà àkíbà àṣẹ ìbànìbà òrìṣà ìbà káwọ́ òyànlẹ̀ ó tó jẹun ní fáfọ̀rùn mi láì máa ń ṣá ọ lọ sífẹ̀ẹ́ òye láago morú ẹbọ láwọ́ ni ó ṣe ǹjẹ́ ìbànìbà òrìṣà ìbà káwọ́ òyànlẹ̀ ó tó jẹun ìbànìbà òrìṣà ìbà káwọ́ òyànlẹ̀ ó tó ṣe ohun gbogbo. ìbò olódùmarè ọba àjíkí ọba àjíyìn ni ọlọ́wọ́ gbọgbọgbọ tí ń yọmọ tiẹ̀ nínú ọ̀fìn. ìbá gbogbo ẹ̀dá tí olódùmarè dá pátápátá ní porongodo láláì lólódì ẹnì kankan ẹ̀dá tí mí ẹ̀dá tí ó mí gbogbo yín pátápátá mo kí o. ìbá gbogbo babaláwo nílé lóko lẹ́yìn odi babaláwo nílùú nàìjíríà ń bí gbogbo ibikíbi tí babaláwo tòótọ́ àti babaláwo lódodo bá ń bẹ Fátósìn Akífákàndodo ń kí yín kú lé o. ìbá gbogbo oníṣègùn pátápátá láláì lólódì ẹnì kankan ó musa ṣègùn fún gbogbo oníṣègùn pátápátá ẹ kú lé o. èyí ni mo fi ń kí gbogbo yín káàbọ̀ sórí ètò yín ètò wa Àgbọnnìrègùn lórí ìkànnì yín Ifá Episteme, ìkànnì tó ṣàmúlò ọgbọ́n ìmọ̀ òye ìṣesí àti gbogbo tó bá ní ṣe pẹ̀lú Ifá pátápátá tó ní ṣe pẹ̀lú ìṣe àtàṣà ilẹ̀ Yorùbá pátápátá ní porongodo tó ní ṣe pẹ̀lú ìṣẹ̀ṣe pàápàá gangan alára. Fátósìn Táíwò ọmọ bíbí inú Àwòṣọlá ló tún dé wẹ́rẹ́ bí ejì alẹ́ mo dé wàrà bí ejì òwúrọ̀ mo dé pápápá bí ejì ìyálẹ̀ta. etí tó bá gbọ́ àlọ́ di dandan kétí ọ̀hún gbábọ́n ló gbé mi wá. ṣẹ́yìn ò gbàgbé ǹjẹ́ ẹ̀yin rántí bí ọjọ́ mélòó kan sẹ́yìn mo gbé àwòrán kan jáde nípa ọ̀gbẹ́ni kan tó ń pè ní Abubakar. ọba àṣègùn níyà abìkan ni gbogbo èèyàn á máa pè ní Fádọ́là. mo sì sọ fún gbogbo ẹ̀yin tí ẹ̀ ń share post mo sọ fún gbogbo àwọn tí mo ní àǹfààní àti sọ fún pé ọ̀gbẹ́ni yìí kì í ṣe 419 o. mo wí fún yín pé kì í ṣe oníjìbìtì. ṣùgbọ́n ṣá ẹni yìí fúnra ara rẹ̀ ti rí post náà tó tàn kálé tó tàn ká oko. Abubakar náà ṣe fídíò ní òwúrọ̀ yìí ó fi jẹ́ kí a mọ̀ pé gbogbo ohun tí ń bẹ nínú interview ta kọ́kọ́ wò tí àwọn kan gbé jáde òun náà ti wá fi ọ̀rọ̀ léde báyìí pé ọ̀rọ̀ náà ò rí bẹ́ẹ̀ o. ó ní kò rí bí a ṣe rò ó ó ní kò rí bí a ṣe gbé ọ̀rọ̀ náà ó ní àṣìgbọ́ lásán ni. ṣùgbọ́n ẹnu onípọ̀n la ti ń gbọ́ pọ̀n ẹnu ni mo ta ti dùn. ẹ jẹ́ ń gbé fídíò Abubakar níbi tí ó ti bẹ gbogbo babaláwo tó ti tó ti yànnàná ọ̀rọ̀ tó ti pa àbìdún ọ̀rọ̀ ń pé kì í ṣe bí ọ̀rọ̀ náà ṣe rí ńlá ṣe gbé. bó bá rí bẹ́ẹ̀ bí ò bá rí bẹ́ẹ̀ èmi nìkan kọ́ ní ìdáwò àwọn ẹlòmíì ti rí fídíò yẹn tòótọ́. ní báyìí ẹ jẹ́ ká gbọ́ ohun tí Abubakar ẹ jẹ́ kí a gbọ́ ohun tí ó sọ. ẹni Yorùbá wí àwọn kì í ṣe ẹni tí ó mọ̀ tako ìṣẹ̀ṣe èyí sì gbọ́dọ̀ tako ìṣẹ̀ṣe torí pé inú ìṣẹ̀ṣe yìí láti ń jẹ ibẹ̀ láti ń mu ṣó ti yé báyìí. so ti má dẹ̀ lọ sí Mọ́kà kọ́mẹ́ntì ń wáyé lóríṣiríṣi pé báwo ni mo ṣe lè lọ sí Mọ́kà pẹ̀lú iṣẹ́ tí mo gbé dání. mùsùlùmí ni mí mùsùlùmí dẹ̀ ni gbogbo àwọn tó bí mi oníṣègùn dẹ̀ ni mí tí mo ń já ewé tí mo dẹ̀ ń wa egbò. lótìtọ́ èmi ò kì í ṣe babaláwo oníṣègùn ni mí
àmọ́ mo tẹfá mo dẹ̀ wọ gbódù èjì ogbè ẹni fá tó bí mi lọ́mọ nígbà tí mo wọ gbódù. So ìdí tí mo fi babaláwo kún orúkọ mi nìyẹn, kì í ṣe pé bóyá babaláwo gangan ni mí, oníṣègùn ni èmi tí mò ń já ewé tí mò ń wẹ egbò tí a ti mu. Nígbà tí mo dẹ̀ lọ Mákà, fídíò tí wọ́n póòstì ẹ lọ lè tó fídíò náà gbọ́. Fídíò táwọn àgbà wáṣẹ̀ póòstì tán ló wà ní YouTube yẹn tí wọ́n ní mò ń tako èṣù. Mi ò tako èṣù, láàlú ògiri òkò nìyẹn, òun ló wà níbí. Kì í ṣe pé àdúgbò sí ní àyíká wa ó ti yé báyìí sìn. Mi ò tako èṣù, mi ì lè tako. Ẹ sì ọ̀rọ̀ mi gbọ́ ni ẹ lọ lè tún ọ̀rọ̀ yẹn gbọ́ dáadáa. Nígbà tán ṣe interview mo ní pé èṣù láàlú ògiri òkò yìí pé ìránṣẹ́ Elédùmarè ni, òjíṣẹ́ kan sì ló jẹ́, ikọ̀ ńlá ló sì jẹ́ pẹ̀lú. Mo ní àmọ́ àwọn kan ń bẹ tí wọ́n máa ń pe èṣù yìí ní sìtánì. Ohun tí a fẹ́ yọ lò nínú ohun tí Abubakar tó sọ, òun náà lẹ́yìn náà ti fetí gbọ́ yẹn. Ṣùgbọ́n kókó kan wà ń bẹ́ẹ̀ tí mo fẹ́ kí gbogbo wa ká dìmú ṣinṣin ká dẹ̀ kẹ́kọ̀ọ́ púpọ̀ nínú rẹ̀. Àwọn kókó náà wọ́n tó bí mẹ́ta bí mẹ́rin kan. Àkọ́kọ́, mi ò ní fẹ́ kí a gba ọ̀rọ̀ Abubakar bí ẹni gbagbá ọtí o. Gbogbo ẹ̀yin babaláwo tí inú ń bí, ẹ dákun ẹ fiyè dénú ẹ fiyè dékun ẹ fiyè dé gbẹ̀dùgbẹ̀dù ara. Ọ̀rúnmìlà àjànà ẹjogun lóde ọ̀run asọ̀rọ̀ dayọ̀ má bínú lóde ọ̀run. Toró ohun méjì kọ́, toró ohun méjì náà ni. Àkọ́kọ́ ni pé mo fẹ́ kí gbogbo yín mọ̀ pé ìyàtọ̀ ńlá ń bẹ láàrin babaláwo àti oníṣègùn o. There is a distinction between Ifa priest and an herbalist. Ifa priest is a babalawo. An herbalist is an oníṣègùn. Ìyàtọ̀ ń bẹ nínú rẹ̀ o. Bí mo bá ní kí n máa ṣe àgbéyẹ̀wò ohun tí Abubakar sọ, ó ṣeé ṣe ká máa fara òun, ká máa fa ọ̀rọ̀ òun, ká máa gbé ọ̀rọ̀ náà bẹ́ẹ̀ ní gbégbá ọtí. Ṣùgbọ́n ìyàtọ̀ yìí àti ẹ̀kọ́ tí mo fẹ́ kẹ́kọ̀ọ́ ń bẹ ló pẹ̀lú nǹkan tí mo ṣe show fídíò yẹn àti nǹkan tí mo ṣe ń ṣe fídíò yìí. Ta ni babaláwo? Kí ni ìtumọ̀ babaláwo? Àti sọ àmà tẹnumọ́ náà ni. A babalawo or an Ifa priest is a process, it is a practice, it is a profession. Mo fẹ́ kẹ́ mọ̀ pé kíkọ́ la máa ń kọ́ Ifá. You being a Christian does not make you a pastor. Being a Christian is quite different from you being a pastor. Abubakar ní òun tẹfá lè jí ogbè ló bí òun. Bẹ́ẹ̀ ní tòótọ́ bí o bá tẹfá yẹn ò ní kó o pera rẹ̀ ń babaláwo. Gbogbo ẹni tó bá tẹfá pátápátá, ọ̀tọ̀ ní kéèyàn tẹfá kó nífá, ọ̀tọ̀ ní kéèyàn jẹ́ babaláwo. Gẹ́gẹ́ bí mo yẹn sọ lọ, mo ní babaláwo is a process. An Ifa priest is a process, it is a practice, it is a program, and it's also a profession. Do you want me to explain that more? When we are talking of a process, it means it's a gradual process. You need to start learning from a particular place. You are not just going to graduate. You learn Ifa from the beginning of your life till you die. Tó túmọ̀ sí pé babaláwo kì í ṣeré. It is a program. What I mean by program is, ó túmọ̀ sí pé kì í ṣe ohun tí a kàn lè jí láàárọ̀ ká kàn lè sọ pé a fẹ́ ṣe. Àjọ kan lòun náà fúnra ara rẹ̀. Ilé ayé kan ni ilé ayé babaláwo láyé ara rẹ̀. Ẹni tó bá jẹ́ babaláwo kò lè gbé ìgbésí ayé bó ṣe wù ú. O kàn lè gbafẹ́, o kàn lè ṣe ohun tó bá wù ẹ́ lásìkò tó bá wù ẹ́. O gbúdọ̀ fira rẹ sípò ọ̀wọ̀, o gbúdọ̀ fira rẹ sípò ìmísí.
When I am not talking of babalawo being a profession, iṣẹ́ ńlá ni babalawo, iṣẹ́ gidi ni babalawo. Ó kúrò lóhun téèyàn lè fọwọ́ yọ̀bọ̀kẹ́ mú, ó kúrò ní ohun téèyàn kàn lè máa ṣe rádaràdá ǹdí rẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá mọ babaláwo tó gbójú tó dẹ̀ ń ṣe fún yín tó ń rí bí adakẹ́ máa pọ́nlé o, adakẹ́ máa ṣọ̀jọ̀jọ̀ rẹ̀, nítorí pé ẹni Olódùmarè tòótọ́ ni wọ́n jẹ́. Náà àwọn gan lóníṣègùn Abubakar ní oníṣègùn lòun, ọlọ́sàn yìí lòun. Yes, ó lè correct ní tòótọ́, ó dẹ̀ lè jẹ́ bẹ́ẹ̀ ní tòótọ́. Bí èèyàn bá jẹ́ oníṣègùn, ó ní entitled láti belong to any religion of his or her choice. Ó lè wù kó ṣe Mùsùlùmí, ó lè wù kó ṣe Kristẹni. Oníṣègùn does not have to do with religion. Ṣùgbọ́n babaláwo, ẹ̀sìn ni babaláwo. Babaláwo is an Ifá priest. Oníṣẹ̀ṣe tí a bá sọ̀rọ̀ ìṣẹ̀ṣe, ìṣẹ̀ṣe is the religion aspect of the Yoruba tradition. Ó túmọ̀ sí pé tí a bá sọ̀rọ̀ àṣà, tí a bá sọ̀rọ̀ ìṣe, a gbọ́dọ̀ sọ̀rọ̀ ìṣẹ̀ṣe náà pẹ̀lú. That means the culture, the tradition and the religion. O ò lè jẹ́ oníṣẹ̀ṣe kó tún jó ní Mùsùlùmí, o ò lè jẹ́ oníṣẹ̀ṣe kó tún jẹ́ Kristẹni. Ìkan ló máa fọwọ́ mú nínú gbogbo ẹ̀. Àbí kò yé yín bí? Ohun tí mò ń gbìyànjú láti sọ fún yín ni wípé bí a bá jẹ́ oníṣẹ̀ṣe, ẹ jẹ́ ká mọ̀ pé oníṣẹ̀ṣe ni wá. Ẹ má jẹ́ a jẹ́ oníṣẹ̀ṣe ká tún máa sọ pé à ń lọ ṣọ́ọ̀ṣì àbá ń lọ mọ́ṣáláṣí. Ìran Mùsùlùmí kan ò ní sọ fún yín pé òun ń bọ̀ o, kò ní announce kákàkiri pé òun ń bọ̀, òun lọ lé Ifá o. Ìran Kristẹni ò ní sọ ní àwùjọ ibi táwọn èèyàn pọ̀ sí pé òun lọ lé Ifá. Kí ni ìwọ oníṣẹ̀ṣe náà ń wá ń bẹ̀? Kí ni yóò fàjà? Olódùmarè ti pín gbogbo ẹ̀ dọ́gbadọ́gba. Olódùmarè kábíyèsí ni ọ́. Olódùmarè ti ṣe ohun tó ní kálukú máa jẹ́, ó ti ṣe fún. Ó ti jẹ́ kí a mọ ọ̀nà tí a lè pe òun. Olódùmarè fún wa ní ìṣòro, ó dẹ̀ tún sọ bí a ṣe lè tán ìṣòro ọ̀hún. Kí ni ìwọ oníṣẹ̀ṣe wa ń wá káàkiri? Kí ló ń wá dé Mẹ́kà? Kí ló ń lọ Mẹ̀dínà fún? Tí o bá ní owó rẹ tó mọ̀ pé oníṣẹ̀ṣe ni ẹ́, o lè fi gbẹ́sìn ìṣẹ̀ṣe ga. Ẹ̀yin babaláwo, mo máa kí yín, ẹ máa lẹ́ o. Ọ̀rọ̀ ń bọ̀ láìpẹ́ jọjọ o. Lórí gbogbo àwọn tó ní owó tí wọn ò fẹ́ fi ran ìṣẹ̀ṣe lọ́wọ́, tí wọn ò fẹ́ fi gbé ìṣẹ̀ṣe ga. Ṣùgbọ́n bẹ́ẹ̀ kọ́ la kí fá ń lọ lásìkò yìí o. Ohun tí mo fẹ́ kí ẹ mọ̀ ní pé ìyàtọ̀ ń bẹ láàrin babaláwo àti oníṣègùn o. Mo fẹ́ kí ẹ mọ̀ pé ìṣẹ̀ṣe kì í ṣe iṣẹ́ o, ìṣẹ̀ṣe ẹ̀sìn ni o. Mo fẹ́ kí ẹ mọ̀ pé oníṣègùn ní àǹfààní láti ṣe ohun tó bá wù nínú ẹ̀sìn, gẹ́gẹ́ bí Abubakar ṣe ń ṣe ohun tó wù nínú ẹ̀sìn Mùsùlùmí. Kò sí nǹkan tó kan oníṣẹ̀ṣe ń bẹ o. Bí oníṣègùn bá lọ Mẹ́kà, ó wù ni. Pẹ̀lú gbogbo ohun tí Abubakar tí ó sọ kalẹ̀ nínú fídíò tó fi bẹ̀ ẹ̀yin babaláwo yìí, ẹ jọ̀ọ́ ẹ fọwọ́ wọ́nú o. Bó ṣe mọ̀ ń ṣe òun ló ti ń ṣe yẹn. Tó a ní rí jù báyìí lọ lórí ìkànnì yín, ìkànnì wa Ifá Episteme, lórí ètò Àgbọnnìrègún. Fátósìn Akéwìkí Fákàndó Dẹ́bọ̀rà, ọmọ tí ń gbórí afẹ́fẹ́ takò aṣíbẹ̀ ibi tí wọ́n jáfa yálùlẹ̀ gbé. Ẹ̀jẹ̀ àtẹ̀mí Ọ̀rúnmìlà rèé tí ò ṣe fìjà lọ. Ìpadàbọ̀ Àgbọnnìrègún rèé tí ò ṣe dìgbòlù. Láìpẹ́ jọjọ máa tún tan ìmọ́lẹ̀ sí ohun tí babaláwo jẹ́. Máa tan ìmọ́lẹ̀ sí àwọn nǹkan tí ẹ mọ̀ nípa babaláwo. Máa wá jẹ́ kí ẹ mọ bí àwọn Yorùbá, àwọn sinimá àgbéléwò Nollywood actors, máa wá jẹ́ kí ẹ mọ ìpalára tí wọ́n ti ṣe lórúkọ babaláwo. Máa jẹ́ kí ẹ mọ ọ̀dà burúkú tí wọ́n ti fi kun àwọn babaláwo. Máa jẹ́ kí ẹ mọ àwọn criminal case tó ti ṣẹlẹ̀ tí wọ́n ní babaláwo ni, ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ̀yìn wọ́n rí wípé kì í ṣe babaláwo. Babaláwo, ẹ̀yin bàbá mi, afàgòkọ́mọlẹ́dìyẹ ọ̀ṣẹ́rẹ́, agbẹ́yìnkùlé mọyì odù tó wù lójú ọpọ́n. Iṣẹ́ ń bẹ tá a máa ṣe o. Omi pọ̀ lámù gidi gan ni. Ẹ má jẹ́ kó sún wa, ẹ má jò rẹ̀ wá. Gbogbo ibi tá a bá ti ń rí kùdìẹ̀kudiẹ, ẹ jẹ́ kí a máa tún bẹ̀ ṣe. Abubakar, kí n tó lọ, mo fẹ́ jẹ́ kí o mọ ọ̀kankan pé
adé òtútù ọpọ́n àti ìlẹ̀kẹ̀ òtútù àti ìrọ́fà òtútù ọpọ́n àti ọ̀pá òtútù ọpọ́n tó gbé dání ó léwu gan o, kì í ṣe ohun tó dára. àwọn bàbá wa àràbà ló máa ń múra bí o ṣe múra hùn. ẹnìkan tó ṣerú ẹ̀ nígbà jíǹjí, ẹnìkan tó ṣerú ẹ̀ níjọ́sí béèyàn bá gbọ́ fáìwòrì méjì ń bẹ̀ ọlọ́wọ́ ṣe bẹ́ẹ̀ fọ́rùnmìlà bára àgbọnnìrègùn. gbogbo tó bá ti jọ mọ́ adé òtútù ọpọ́n ìrùkẹ̀rẹ̀ òtútù ọpọ́n tó wá múra bí àràbà ó kù díẹ̀ káàtó. ẹ dákun, ẹ jẹ́ ká fi àpọ́nlé fún àwọn tí àpọ́nlé bá tọ́ sí, ẹ jẹ́ kí a fi iyì fún àwọn tí iyì bá tọ́ sí. tó o bá ti mọ làǹdí ẹni tí ò gẹ̀ẹ́sì gbọ́dọ̀ ṣe kùtùpà Fátòsìn Akéwì Fífá kan dodo mò ń lọ lónìí ná. Olódùmarè á tún jẹ́ ká pàdé nínú ètò tí mo ní a fẹ́ ṣe láìpẹ́ jọjọ. ẹdun ló bí oníyan, oníyan ní sọmọ ẹdun, òwe ló bí ọlọ́kà, ọlọ́kà ní sọmọ òwe. ẹ má pè mí pa ló bí bára àgbọnnìrègùn, àgbọnnìrègùn ní sọmọ ẹ má pè mí pa. ǹjẹ́ wèrè pé Ifá ló ní ẹ má pè mí pa wèrè pé. iyán àná wọn kì í jọmọ lọ́wọ́, ọkà àná wọn kì í jọmọ lọ́wọ́, ẹ̀kọ́ àná wọn kì í jọmọ lọ́wọ́ wèrè pé. Ifá ló ní ọ má pè mí pa wèrè pé. èèwọ̀ òrìṣà ìpè odò kì í ràn ṣáwùrú. tó a tún máa pàdé bó bá dọjọ́ mi ọjọ́ rí.